láwùjọ akẹgbẹ́ rẹ̀ tó yanrantí ibẹ̀ la ó ti gbọ́ eré ìdárayá tó yanrantí ìròyìn ní kúnkún ibẹ̀ la ó ti gbọ́ rédíò òun la fẹ́ máa gbọ́. rédíò station ayò dáradára láwùjọ àwọn akẹgbẹ́ rẹ̀ má gbé pọ́ńbẹ́jọ. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ògùgbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ fílẹ̀. ìmọ̀kìlá wà ní sẹ́yìn àgbàdì lọ́la. aládé ògo. ọjọ́ lọ́wọ́ òtútù lásìkò níbi tá a wà yìí bóyá torí ẹ̀ náà ló jẹ́ kí Doyinsola faládé ògo ṣe kọ́ lọ ń ṣàánú. tó mo gbà fún ọ aládé ògo ẹ̀yin aládé ògo tó ń gbénú ògo tó wá ń ṣògo nínú ògo nínú àwọn tó ń tẹ̀gó. aládé ògo kí ló ṣe ó gbé ògo kárí ògo aládé ògo máa wọlé mo ní kí ló ṣe ó gbé ògo kárí. ẹni bá mọ rírì orí Ọlọ́run lórí ayé rẹ̀ kó ṣe kíni kó máa bá mi dáwọ́ ọ̀dùnnú. wọ́n ní ẹja bó ń re yọ̀ kiri lè bá a kárí gbogbo wa lápapọ̀. àwọn olóhùn méjì láti máa fìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láwùrà bí. iye ọjọ́ kìíní àná tọ̀gá wa ń gbìmọ̀ràn àti dá irú iléeṣẹ́ báyìí náà lẹ̀ tó ń gbìmọ̀ràn àti dá irú iléeṣẹ́ báyìí náà lẹ̀. mo ṣáà mọ̀ pé òun àtọ́lọ́hun ọba rẹ̀ náà lọ́jọ́ ń bánú sọ wọ́n ní bánú sọ má bẹ́ẹ̀ níyàn sọ. kí wàá làwa fẹ́ máa sọ tá à ní máa yan lọ́wọ́ ọba mi lógo ọba lánàá ọba lẹ́ni ọba tó ti wà káyé tó máa wọ ọba tó tún máa bẹ́ẹ̀ ń gbà táyé òní símọ́ kábíyà ò sí ọlọ́run ìyanu àti òfìṣẹ́ ògùn náà alágbádá iná bá mi ọwọ́ kẹ̀mbẹ̀rẹ́ bíi ìjà bàbá mi àgbàlagbà wò tí wọlé àìjẹ́ oríwò tí ń bolílé ìmọ̀ lẹ́rù bàbá mi ọlọ́wọ́ gbọgbọrọ. What shall we do today? Today, I will lift up my voice in praise. ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. ta lọ́ba ògo yìí ọba àwọn ọba tó lé nínú àwọn ọba alágbádá iná ó náà ní ọba tó jọba lọ ọba tó lànà láàrin òkú pupa ọlọ́run ọba mi owú ni. ọ̀gá wa pátápátá bíi kíbi tó o bá wà mọ́ gbàjó kó o mọ́ gbàjó orí rẹ̀ dire lẹ́ni orí ìrẹ́ àfẹ́rẹ́ náà lórí ìrẹ́ àfẹ́rẹ́.
èrè owó èrè ọlá orí èrè àfèrè àfèrè náà ní orí èrè àfèrè àfèrè owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ orí èrè àfèrè àfèrè náà ní orí èrè àfèrè owó mi látàpá àfẹ́kọ́ tó jíbọ́lé ìwòlò tó mú ọmọ wọn ti yí ọ àwọn mo ti sọ fún ẹ pé mẹ́ta lọ́kàn náà ni. ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́. ọlọ́run ọba yìí dára sí wa ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà ní ti gbogbo ọjọ́ ọlọ́run ọba mà ṣe wa mọ rírì orí rẹ̀ lórí ayé wa. lórúkọ ọlọ́run ọba la fi ṣíde ètò fún tèmi ìrètí fáwa ọ̀dọ́ hope for the youth. lórúkọ àwọn tí mo bá nu ilé agbára lórúkọ ọ̀gá wa pátápátá káfàtà olórí oko bámbàm ẹ̀ńtọ́ lọ́hùn fi ṣàkóso iléeṣẹ́ yìí wọ́n ní lẹ́yìn ọlọ́run èèyàn náà ló tún kàn lẹ́yìn èèyàn náà ló tún wá kàn lẹ́yìn ọlọ́run ọ̀gá wa pátápátá Adésọjí Isaac Táíwò orí ẹ̀ ò ní burú gbogbo ohun tó bá ń dáwọ́ rẹ̀ lé yóò máa yọrí sí rẹ̀ ní bàbá àgbàlagbà. lórúkọ àwọn tí mo bá nu ilé agbára náà ọpẹ́ mi pọ̀ Adélẹ́yẹ. ọba tó ṣeun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti lèyìn tó ọba tó ṣeun Adédọ̀yìn Sọlá Peter. orúkọ rẹ̀ ti lèyìn tó ọba tó ṣeun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti lèyìn tó ọba tó ṣeun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti lèyìn tó ọba tó ń ṣeun tẹ́nìkan kan ò lè ṣe orúkọ rẹ̀ ti lèyìn tó láyé ọba tó ń ṣe tẹ́nìkan kan ò lè ṣe. Ọláṣẹ Olúwaṣẹ́gun Ọláyẹmí gbogbo àwọn èèyàn tí mo bá nu ilé agbára fún tèmi àwọn tó wà nu ilé agbára látàárọ̀ náà nìyẹn tó ń jẹ́ kí gbogbo ẹ̀rù kẹ́ ẹ máa gbọ́ wa nílé kẹ́ ẹ máa wà ní kétékété. ṣebí ká tó dá ayé lẹ́yìn ọba tó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe tó dá ọ̀run kẹ́. ìwọ tó bá wo live program yìí lọ́wọ́ ṣe bẹ́yìn ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo àtòpin ohun gbogbo alágbára ńlá ẹ ṣé gidi gan ni o. orílẹ̀ ayé àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo àkókò mọ̀ pé orúkọ mi òkùnkùn tí ì yí padà lórí ọ̀rọ̀ mi ẹ̀ṣẹ̀ ní ṣe mi ẹ̀ṣẹ̀ ní jẹ́ mi ẹ̀ṣẹ̀ ní wọ́n sọ mi ẹ̀ṣẹ̀ ní sí mi ẹ̀ṣẹ̀ ní ìbánigbépọ̀ mi ẹ̀ṣẹ̀ ní ìbánilò mi ẹ̀ṣẹ̀ ní gbogbo ayé mi kìkì ẹ̀ṣẹ̀. ọba ní ọba òṣì kábíyèsí jíọba òṣì. ọlọ́run bá mi mo máa ṣe ìwọ gangan la darí gbogbo ọpẹ́ àti ìyìn fún orúkọ tèmi ò tí ì yí padà Adébáyọ̀ Adéṣẹ̀yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Tójúbọlé mò ń kí pé ẹ kú etí gbọ́ níbi gbogbo tí ìkànnì ń fẹ́ dé bóyá òun wò wá lọ́wọ́ ni àbó tún máa padà wà ń gbàdá bá ṣe tẹ́lẹ́yìn ètò.
sókè. ọ̀dà àbáwọn ẹ̀yin ọmọ nílùú Yẹtúndé Jẹ́gẹ́dẹ́. kọ́lọ́n kúkú ṣàánú bọ̀dá mi dáadáa ní Yínká Ayéfẹ́lẹ́ ọjà wọn ti ń ṣe kọ́mẹ́dì ọjọ́ ti pẹ́. ọ̀kànlẹ̀ àhín ẹ̀kárí ọ̀dà fún yẹn ọ̀dà àbáwọn ẹ wá lù bẹ́ẹ̀ ṣe lù ń jọba ọ̀run abẹ́ lọ́mọ ni. àhín ọ̀dà àbáwọn ọwọ́ àkànlẹ̀ wáyé. Má sọ pé òjò ìjó 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 ìjó. Má sọ pé òjò. lórí ètò wo la wà yìí ètò wa náà ni Hope for the Youth ìrètí fáwọn ọ̀dọ́. Má sọ pé òjò. Àkùrọ̀mọ́ kọjọ dáadáa kọ́ bá kọ́. Má sọ pé òjò. Ijó Jésù máa tún lè yí. Ijó Jésù tẹ́ wa lọ́rùn. Jọ̀wọ́ má sọ pé òjò mọ́. Ijó Jésù tẹ́ wa lọ́rùn. Pakurumọ kọjọ dáadáa kọ́ pakurumọ. Óyá ẹjọ́. Óyá ẹjọ́. Ìgbà tí ti dé, ọmọ Ayéfẹ́lẹ́, láti lu òyìnbó, àmọ́ ṣe ti gbọ́, àti ṣe ti gbọ́, bùrọ̀dá ṣe ti gbọ́, ẹ má kó ń bá, ẹ jẹ́ kí ijó Jésù màlẹ́ yó, tí yóò bá nísì, tí yóò bá ráfà, tí yóò bá rọ́ọ̀yì. Kílẹ̀ wí. Ìgbà tí ti dé, ọmọ Ayéfẹ́lẹ́, láti lu òyìnbó, àmọ́ ṣe ti gbọ́, àti ṣe ti gbọ́, bùrọ̀dá ṣe ti gbọ́. Ẹ má kó ń bá, ẹ jẹ́ kí ijó Jésù màlẹ́ yó, tí yóò bá nísì, tí yóò bá ráfà, tí yóò bá rọ́ọ̀yì. ẹjọ́ lẹ́yìn máa jẹ́ sẹ́kẹ́lẹ́ máa fún mi o. Ṣebí ilé ológo ńlá wa ń lé. Àwa ò lọ́nà méjì tójú lé ológo. Ẹ má fojú alómígùn wa ẹlẹ́ṣẹ̀ wò mọ́mọ́. mo ní inú rẹ lẹ́yìn rẹ láwọn èèyàn. Ṣebí ilé ológo. èmi kọ́ mo ṣe wàhálà ní ẹ̀kẹ́ sẹ́ndẹ̀ sí níjọ́ yìí náà ni. Àwa ò lọ́nà méjì tójú lé èmi ológo. dẹ́ máa ń ṣèwé Ẹ má fojú ẹlẹ́ṣẹ̀ wò mọ́mọ́. kọ́lọ́n ti ṣàánú gan-an. Ẹ má fojú ẹlẹ́ṣẹ̀ wò mọ́mọ́ o. Ilé ológo ni o, ilé ológo ni. ṣe ti rí Orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n advantage. sọ fún wa pé ìgbà wọn náà sọ pé káwọn yẹn máa live wọn. ẹ ti ìgbà wọn náà sọ wá ìjọba Ọlọ́run o. ìgbà wọn sọ pé káwọn yẹn máa live. èmi ò sí online dẹ ní nǹkan ara mi ò lo online rárá torí mo ní àwọn nǹkan tí mo ń ṣe pẹ̀lú àkáǹtì mi lọ́wọ́lọ́wọ́. ẹ wo ewu ni hey. Okay. ṣé ẹ padà lóòdù yẹn ǹtí báyìí bọ́ yẹn. Èdùmàrè mú mi délé ògo. Èdùmàrè mú mi délé ògo. ẹgbẹ́ tó ti ní ọ̀dà jọ yẹn. Délé ògo. Èdùmàrè mú mi délé ògo. Ilé ògo máa ń dá mi lọ́rùn. Èdùmàrè mú mi délé ògo. Ilé ògo máa ń dá mi lọ́rùn. Èdùmàrè mú mi délé ògo. Èdùmàrè mú mi délé. ẹ má bínú torí ọlọ́run ọba ó dàbí ẹ pé ẹ̀kẹ́ ẹ̀mú orílẹ̀-èdè tá a wà yìí gbogbo ẹ̀ ló ti wọnú ara wọn àwọn ò ní sọ nǹkan míì kan mọ̀ wá gbé wa lórí ètò àwọn òṣètò àwa ara wa débi táwọn sọ̀rọ̀ òṣèlú bí a wà yìí ó yẹ ti mọ̀ pé òfin lọ́ba adìẹ sì fún gbòdìdí adìẹ làwọn nẹ́tíwọ́ọ̀kì ta ní lórílẹ̀‐èdè yìí àwọn kó mọ̀ gbọ́ kinní kan wà lọ́fẹ̀ẹ́ Facebook ọ̀fẹ́ Twitter ọ̀fẹ́ Tugo ọ̀fẹ́ Gmail ọ̀fẹ́ Yahoo Mail ọ̀fẹ́ kì í ṣe tó máa ń kó dátà lọ lóru o kọ́lọ̀ kúkú sàlù wa lórílẹ̀‐èdè tàjọ wà yìí
mo rí bu ètè sọnù. Ọlọ́run bá gbọ́ ìjẹta lórí ìjẹta ìyàwó mi ṣe dátà 2000. Ẹ sì mọ iye tán fún ẹ ti yẹ kí ó yẹ yí pé bíi 7 gig wọ́n fún. Bó ṣe wá ń sọ fún mi tó ń dunnú kiri inú ilé mo ní níbo fún iná máa di ẹ̀sìn fipò dídí adìyẹ ni. Ọ̀rọ̀ àwọn nẹ́tíwọ̀kì wa lórílẹ̀‐èdè dàbí ọ̀rọ̀ àṣetánì ni. Tẹ́lẹ̀ pé tàṣetánì bá ṣe orí ẹyọ kan fún ọ yóò fi gba 20 padà ní. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn nẹ́tíwọ̀kì wa ṣe lórí kò sí kankan nu wọn tó gbé kan nu gbogbo wọn. Ẹ bá jẹ́ ń tàn yín gbogbo àwọn tó bá ń farúmọ jẹ fún yín gbogbo wọn pátápátá kò sí tó yàtọ̀ láti bí délùú ọba. Ìwọ máa wà àsìkò bàtí nẹ́tíwọ̀kì yìí ò bá wá dáa gbogbo tó bá wá ń ṣe lásìkò ìgbà yẹn tó bá máa padà ṣe é. Wọ́n á máa sọ fún ẹ pé dátà ẹ̀ gángan kù iye báyìí bóò ló ṣe jẹ́ ta ló lò ó. Ṣé mo tẹ dátà mi rẹ̀ lóru tó ń lò ó ni? Àní bó ṣe dè níyàwó mi bá ní ọkọ mi mo ní yes. My sweetheart mo ní yes. Adé orí mi mo ní kí ló dé gbogbo èèyàn ládé orí èèyàn. Kódà gan ìgò fanta gan ládé sọ́ọ̀rì kọ́mọ́ dàbí ìpolówó. Ó fẹ́ kàn sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ń lọ. Tó bá ní do you know what mo ní kí ló ń ṣẹlẹ̀. Sọ Yorùbá tó rò mọ̀ pé mi ò gbé èbó. No problem àwọn ò ní sọ̀rọ̀ jù. Tó bá ní ìdí nínú pé àwọn dátà yẹn ọkọ mi nẹ́tíwọ́ọ̀kì báyìí máa fọ́ mi jẹ náà. Mi ti ẹ̀jẹ̀ ó sọtọ́ mo ní ṣe nẹ́tíwọ́ọ̀kì báyìí àwọn ló worst jù. Rí wọn bí wọ́n mi ń gbé nẹ́tíwọ́ọ̀kì bó ní èmi ní kí n mọ̀ bọ́ mo ti gbọ́ ṣé ẹ bá fẹ́ mọ̀ ẹ lọ pè ìyàwó mi lẹ́yìn. 7 gig láàrin ọjọ́ mẹ́ta láì yẹ nǹkan kan ògbé kéèyàn kan WhatsApp láti ó sì kù 1.2 gig. Ìyẹn tí wàá rò pé bóyá wà dà ní bóyá wọ́n tiẹ̀ tó dá padà. Ọmọ ìyá mi bá lọ sẹ́ndì fídíò 2 megabyte sí mi. Èmi ò mọ bí 2 megabyte ti papọ̀ mọ́ 500 MB wọ́n tún já yẹn lá. Mo sì mérí mo ní àti ń tara wa lọ lórílẹ̀‐èdè. Àwọn ò ní báyìí fà á ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń ṣerú nǹkan báyìí mọ́ ṣe ẹ̀yin nu Ọlọ́run o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń fara níwá ẹ̀yin nu Ọlọ́run. Ọlọ́ọ̀bá tó wá ń pèsè owó tá a fi ń rówó rà Ọlọ́run ló mọ̀ pèsè lọ fún wa. Àwọn ò ní táwọ́ náà bíi tẹ sórílẹ̀-èdè wa dì náà ni a fi yín lẹ̀ fọlọ́run. Wọ́n ní dàda ò lè jà ọ́ lẹ́ni tó gbójúlé Ọlọ́run lọ́ba náà la gbójúlé o. Ṣùgbọ́n gbogbo bí kíbi tí bá ti lọ tẹ bá ti lọ ń gbé Facebook ọ̀fẹ́ Twitter ọ̀fẹ́ tùgbọ́ ọ̀fẹ́. Ẹ dákun torí Ọlọ́run kò ní ṣe wá ẹ mọ̀ yín ókè o. Torí mo lè dàbẹ̀rù ńjọ́ náà o. Àwọn èèyàn mọ̀ wò pé òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀jẹ̀ abára wa sọ òótọ́ ọ̀rọ̀. Ó dàbí ẹ̀ pé ọ̀tọ̀ ni tí mo fẹ́ tìrìtì ẹ̀jẹ̀ agbápá àbẹ̀wò abala ohun ojú rí. Torí pé kí ni ọ̀dà para ohun ojú rí náà ni. Ẹjọ́ ta lẹ̀ ń tàn ta ló ń tanra wọn. Ṣáwa lẹ̀ ń tàn ni àbẹ́yìn lẹ̀ ń tanra yín. Kò sẹ́ni tó ta jèrò pẹ̀ láyé dandan ni kó gbowó òkúta. Ntí mo bá tojú bọ̀ mo máa ń sọ fúnra mi gangan. Wọ́n ní ọmọ tó bá fowó ròyìn dandan ni kó yìí kọ láyé John. Bẹ́ẹ̀ bá fi owó ra òyìn láyé èsì ó tún bá wò pé ó yẹ kó yìí ti kọ́ mi. Ìwọ gan ló tún wá mọ̀ pé nọ́mbà òyìn pé òyìn kì ló dé tó tí ì kọ́ mi gbà mo fowó rà ọ́. Ní ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ sáwọ́ ọ̀dọ́ ayé òde òní nù. Àní mo kàn tí ẹ̀gbẹ́ nìkan sẹ́ndí post kan sí mi láyé John. Ní pólì Ìbàdàn náà ni Polytechnic of Ìbàdàn. Oúnjẹ ọ̀fẹ́ ni wọ́n ń jẹ nílé ìwé ìgbà náà ní yunifásitì làwọn ò pé torí ń gbé ebó pọ̀. Gbogbo àpapọ̀ owó tẹ́lẹ̀ lásìkò ìgbà náà gan Ọlọ́run ló mọ iye. Gbogbo àwọn tó wá gbabalẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ ìkọjá gẹ́gẹ́ ló wá mú gbogbo ẹ̀ lé fún wọn láyé ìsìn. Ọlọ́run ẹ̀yin nu Ọlọ́run o. Ọlọ́run mọ́lé gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ yìí ṣe ọlọ́ọ̀bá gbẹ̀já bára wa sòótọ́ ọ̀rọ̀. Òótọ́ ọ̀rọ̀ dàbí ìsọkúsọ ni. Níwájú ọlọ́ọ̀bá tó ṣíwájú mi lónìí wà láọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ fẹ́yìn èèyàn. Ọlọ́run mọ̀ ti rí inú mi ló jẹ́ kọ́rọ̀ yìí jáde. Ta lẹ̀ ń ní lára ṣáwọn lẹ̀ ń ní lára àbáyé lẹ̀ ń ní lára yín lára. Tó bá wá yé àwọn kó àmọ́ jáde mọ́ gbà wá ní kíní wá dáa jù lágbàáyé. We are the best in the world.
gbogbo yín pátápátá rẹ̀ ní gbogbo yín níbi tẹ́ ẹ fi sí. ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì gẹ́gẹ́ la jọ bára wa sọ lórílẹ̀‐èdè tá a jọ wà yìí. bó bá jẹ́ báǹkì náà ní tẹ́ ẹ bá dèdí ATM àtẹ̀sán so. táwọn bá fẹ́ bẹ̀rẹ̀ tiwọn odidi ọjọ́ mẹ́ta wọ́n tiẹ̀ lé kú tẹ́yányán. èmi ọmọ ọlọ́mọ 2000 lásán mo ní lákàntì mi tí mo ní ìrora àgbà kí n fi sọmọ gáì kémi gan fi rọ́ọ̀fù ẹ̀ pèlè mi àti ìyàwó mi lé kára kúrì ọlọ́bọ̀rọ̀ káwọ́ ẹja panla kan bá ti mọ̀ ń ṣe ká yá sí lórí àwa náà jẹun nù. ṣé mo ti fọkàn sí pé oúnjẹ alẹ́ yìí ó yàtọ̀ oorun alẹ́ ìgò tó yàtọ̀ wọ́n máa kẹ́ gbogbo wọ́n ṣe ń jẹ ọrùn alẹ́ ọjọ́ wọ́n sọ di nǹkan mímọ́ ń lọ èmi àti ìyàwó mi wá jọ wo super story inú ilé. kí ló dé torí ọlọ́wọ́ bàbá wa wá nǹkan ṣe sí i àfi kẹ́ ẹ máa dárúkọ owó mọ́tò tẹ́rà dẹ̀nkùdẹ̀nkù. àwọn lápàdà wọn lápàdà wọn. torí ọlọ́wọ́n bá àwọn oníjújú wọn lù. àwọn ọmọ ọlọ́mọ tán bá bínú láti ṣe nǹkan di nǹkan míì fún yín gbogbo yín wọn pátápátá ẹ gbé wọn tì sátìmọ́lé. kò sí tó kàn mí pẹ̀lú òṣèlú o ẹ̀jọ̀ nítorí ọlọ́wọ́n bá o. àwọn nǹkan tó kàn ń ṣe pé wọ́n àfẹ́tì gbogbo wa wọ́n àfẹ́tì ẹ̀yìn gan débi àwa gẹ́gẹ́ dẹ́ẹ̀dẹ̀ mójútó tó dẹ̀ ń pa àwọn ọ̀dọ́ lára mu tí alájẹ kò máa yé yín. ẹrẹ ṣínà ìjọ ṣínà ẹrẹ ṣínà àfojúdú. gbogbo ẹ̀yin báǹkì wa gbogbo kí ló dé kí ló ṣẹlẹ̀ mo fẹ́ lè tọ́ sport fún báǹkì kan tí mo fọ́kọ̀ bù láṣìírí ní àná lánàá nígbà mo rò pé ìgbà tí lẹ́tọ̀ọ̀kì yín ò dẹ́jẹ́ ń tọ́ sport fún yín kẹ́ lè bá rí nǹkan yọ wọ́n láwọn ò lọ sport bíbí nígbà kí ló dé jẹ́ wà nínú wò mí gbà ní. ẹ̀yin náà wò lódìdí àdúgbò kẹ́kọ́ pé báǹkì kan ló wà ń bẹ̀ báǹkì ẹ̀kọ́ tó wá wà ń bẹ̀ ẹsẹ̀ tẹ́rìn kẹ́tọ́ ẹgbẹ́ fẹ́ wọ mọ́tò débi tẹ́tí gba báǹkì yìí ni at least owó mọ́tò 300 lẹ́wọ̀ débẹ̀ kẹ́tọ́ wá débẹ̀ kẹ́ mọ́rò owó ń gbà ẹ̀yin náà wò ọ̀nà méjì ló jẹ mí o. ẹjọ́ torí ọlọ́ọ̀bà ìgbà yẹn gbádùn àwa orí àwọn ọmọ orílẹ̀-èdè ni ẹjọ́ jẹ̀yìn lógún kí wá ló dé tẹ wá nípa fẹ́ àwọn ọ̀dọ́ ọ̀sìn òfẹ́ máa dá iléeṣẹ́ rẹ̀ lórílẹ̀‐èdè yìí àwọn nǹkan táwọn gangan lélẹ́yìn náà tó máa lòmí ìmọ̀ sá lọ sí ìlú òkèèrè. mo fọlọ́ bàbá gbogbo ẹ̀yìn tẹ́ wà ń pò àṣẹ tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn nẹ́tíwọ́ọ̀kì yìí wọ́n dàpọ̀ àwọn pèrè àwọn network provider àwọn tọrọ ọba kan ìjọ ẹ̀mọ́jọ ọmọ ojúwó nìkan lẹ́ẹ̀mọ́ gbà ẹ bá wa wá nǹkan yìí ó yẹ kórílẹ̀-èdè wa ti advance jù báyìí lọ ẹ̀yin tẹ́ ń pariwo 5G ẹ mọ̀ pẹ̀lẹ́ o ẹ̀yin olówó 5G àwa náà mọ̀ yín àdúgbò mi gan sẹ̀fúgà agídí mo fi ń rí 2G ládùúgbò mi ọlọ́ọ̀bá ń gbọ́ tí n bá ti dórí àpáta 2G mọ́ ń fẹ́ wá 3G wà ń bẹ́ o kò wá 4G light wà ń bẹ́ kò wá ẹ̀yin náà ni tí wọ́n ń pariwo 5G sí kí ló dé tẹ̀ wá nira yín lára láì ṣàwà ìgbà yìí gbádùn àwọn ọ̀dọ́ lèmi wà fún ó lè bá àrọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè láyè tó lè bá àrọ wá lárùn ló lè bá àrọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè láyè náà lèmi náà wà fún kò sí mi ò sínú ìdí ìbàjẹ́ mi rẹ̀ sínú ọ̀tẹ̀ èmi ò ṣe campaign fọlọ́ṣèlú kankan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń follow mi lórí Instagram mi Twitter mi ní Facebook mi lórí ìkànnì social media mi gbogbo ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò ń campaign fọlọ́ṣèlú kankan ó kàn jẹ́ pé tó ń kan èmi gangan gbọ̀ngbọ̀n tó ń kan àwọn aráàlú tó ń kan àwọn ọ̀dọ́ bíi tèmi gangan èmi gangan fi ṣàkàyé fún yín lórí ètò. ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ oríṣiríṣi nẹ́tíwọ́ọ̀kì tó jẹ́ torí Ọlọ́run bá mi ò dákọ o mi ń lówó ẹjọ́ ńlẹ̀ o ṣùgbọ́n àwọn tọrọ kàn wọ́n ní pé ọ̀rọ̀ díẹ̀ tó fún kinní kan ẹni ọ̀rọ̀ bá ta bá nù yín kó lọ tó bẹ̀ ṣe. nígbà ń bára káàdì 100 naira tẹ́ fún mi ní bónọ́ọ̀sì 2000 tẹ́ wá sọ fún mi pọ́jọ́ kan náà máa fi lò ó parí. ẹ dákun ẹ jọ̀ọ́ sí gbogbo àgbáyé lẹ fẹ́ kí n máa pè ní. ẹ máa sọ oore tó lọ́pẹ́ nínú. ó yẹ kẹ́ ẹ rí pé tòótọ́ ní ìyàtọ̀ gidi gan. inú orí ètò wa náà láwa ìrètí fáwọn ọ̀dọ́ náà tó máa ń wáyé gbogbo ọjọ́ Wednesday
látàgò méjì sáàgò mẹ́ta o orúkọ mi náà kúkú yí padà èmi náà lẹ̀ ń wò mí ò tí ì ṣe ń jìyàwó mi Adébáyọ̀ Adéṣeyẹ náà ní Tójúbọlé bóyá òwò pọ́rọ̀ ẹni ò mi yàtọ̀ fún tóní ọ̀rọ̀ mi ò kúkú yàtọ̀ òótọ́ ọ̀rọ̀ dàbí ìsọkúsọ ni a sì sọ fúnra wa náà ni. bájí mi ọ̀wọ́n òkèbè ni wọ́n bá mójú kó jọ̀wọ́ ìṣẹ̀lú ẹ̀. gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó kù lórílẹ̀‐èdè wa lórí nẹ́tíwọ̀kì gẹ́gẹ́ mò ń tà láti máa mú wá fún yín lénìí o abala wọn ojú rí ni mo wà yìí bàbá gbà láyè kí n mọ sọ fún dídí wákàtí mẹ́wàá fún yín mo rẹ́dí àti mọ̀ sọ lọ. èyí náà ẹ wòrán gbà mo fẹ́ gbawó níbì kan ẹ mo repo tán mo ní kí n gbowó. ìwọ bàdí ni èmi ní tiẹ̀ kọ́ o. ní tí mo rà yín mo ti fẹ́ tiẹ̀ mú mẹ́ra nígbà tí ATM ó jáde náà bá kọ decline. ẹ lè bìlíìfù wọ́n sọ pọ́jọ́ méje ni decline máa ń lò kó tó di pọ́n dàwó padà. Olúwa ti bẹ tẹ́mi ẹ̀ sí wa. ìwọ̀n ẹgbẹ̀rún 5 tí mo ní lákàntì tí mo ní fi ra nǹkan tó tán decline rẹ̀ ọlọ́ọ̀bá ń gbó ti lo 15 days wọn ti dàwó yìí padà. mo lọ báǹkì tí mo lọ yìí pé kí ló dé àdáwó mi padà. wọ́n ní nẹ́tíwọ̀kì làwọn ṣe ń ṣe lọ́wọ́ wọ́n tẹ̀tù ní pé kí n lọ padà sí ibi tí mo ti lọ ra nǹkan àmọ́débí àwọn ìyàwó yẹn náà ní pé táwọn àmọ́ tẹ̀mí lórí 5,000 lọ́lọ́ mọ̀mọ́ mú wa ẹ bá wa ṣàtúnṣe sí gbogbo kìíní. ẹ̀yin náà lẹ́ ń pariwo pé Nàìjíríà ti yàtọ̀ tẹ́ ẹ bá yáwó ẹjẹ́ àmọ́ tá à ń yáwó sí ẹjẹ́ àjọmọ́ náwó wa kájọmọ́ bì happy kájíjọ mọ́ san gbèsè náà bẹ́ẹ̀ lọ náà. ìwọ kí láǹfààní owó tá a bá ń fetí gbọ́ tá tó yẹ kó jẹ́ àmọ̀pẹ́ ẹ̀ lè kówó fún wa kẹ́ ẹ mọ́ sẹ́ndì sákàǹtì wa. ṣùgbọ́n ọ̀nà táwa náà lè gbà bẹ́nẹ́fíìtì owó wa gangan ni pé kẹ́ ẹ mọ́ ṣe nǹkan tó tọ́ àti tó tọ́ fún wa lóòrèkóòrè. mo rọ́mọge tó rẹwà tó dúró sẹpẹ́sẹpẹ́ figure 8 sẹpẹ́sẹpẹ́ figure 8. tó o sáà yàpọ̀ ẹ̀wò bọ̀dá nígbà tó lóò rọ́mọge tó rẹwà torí tó ọba ló lọ ọjọ́rùn lápá ságàn ọbẹ̀. sẹpẹsẹpẹ figure 8 òròǹbó àyà ẹ̀ ó dùn jọ sọ̀lọ́. ọlọ́mọge show me your bag. jígí right jígí left óyá wérewére kí yá mọ́sá jọ̀wọ́ show me your bag. ìwọ tó bá ń wo fídíò yìí lọ́wọ́ láì fídíò yìí ẹ ò lè bàbá wa ṣíà ẹ̀ ìwọ náà jẹ́ Orísun fẹ́ nìkan. ẹ jẹ́ wá máa mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ kí làwọn nǹkan táwa ọ̀dọ́ wa fẹ́ lórílẹ̀‐èdè. ọlọ́mọge dance with your chest. ẹ mo fẹ́ ká gbàrà wà nímọ̀ràn náà ní torí abala àwọn òjúrí làjọ wà bó ṣe ká mi lára lẹ́ẹ̀kan ni mo ṣe mọ̀ràn wá. iṣẹ́ owó gohùn rọrùn kọ́ lọ ń ṣàánú. gbogbo wa ládẹ̀ mọ́ àwọn àsìkò tá a wà yìí wípé iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ ọrọ̀ ajé kò yẹ bó ṣe yẹ kó lọ lórílẹ̀‐èdè látàrí àìsàn tó wà ń ta báyìí COVID-19. àìsàn yìí tabára alẹ́ ó tabára oko ó gà kan ó ta lu gẹ́gẹ́ mojókòó mi ò mọ̀ pé nìkan ń ṣe nǹkan káàkiri àgbáńlá ayé ni gbogbo kìíní yìí àfẹ́ẹ̀tì. at least ó yẹ kára máa ráwọn bíi helping hand kọ̀ọ̀kan tí ó mọ ràn wá lọ́wọ́
ẹ̀yin àwọn onítèrè ìjìtèrè wa táwa náà wá ń ṣàájọ mọ́ra wọn ǹjẹ́ ṣó yẹ ká tó wá mọ̀ dà sí gbà tú. ẹ gbọ́ mi dáadáa mo ní wípé ǹjẹ́ ṣó yẹ ká tó mọ̀ dà sí gbà tú. ìgbà tú ní wípé kéèyàn ṣiṣẹ́ 200 kó sì kó tó fẹ́ fowó rẹ̀ ṣe kó sì kólé lórí farabalẹ̀ kí fún ẹni lọ sí yẹn dáadáa. òṣìṣẹ́ látàárọ̀ ó gba 200 naira ní sálárì ó wá ń lọ búrẹ́dì wá wù ẹ́ jẹ mo ní búrẹ́dì mo fẹ́ fi ṣàkàwé fún yín ni ó wá wù ẹ́ jẹ gangan mo wá débi ó ń búrẹ́dì irú búrẹ́dì tó wù ẹ́ jẹ wọ́n á ní pé 200 owó iṣẹ́ tó ṣe lójúmọ́ gangan lówó tó fi ra búrẹ́dì ìgbó torí pé búrẹ́dì gangan wù ẹ́ jẹ torí pé ó wà lọ́kàn rẹ láti jẹ búrẹ́dì gangan tó wù ẹ́ ó wá mú gbogbo owó iṣẹ́ tó ṣe látàárọ̀ kó fún búrẹ́dì ó mú búrẹ́dì rẹ̀ ó mú lọlé bébí ṣe ń pa ó tó òṣì búrẹ́dì yìí lọ́nà báwọn ọ̀rẹ́ rẹ ti sọ pé o láwọn tó bọ́ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ẹ tó o torí ẹ̀ já búrẹ́dì fún wọn jẹ gbogbo èrò ọkàn ẹni pé tó o bá ti délé ìwọ gangan ló jẹ búrẹ́dì yìí gbogbo òjòbójò ṣe rọ̀ tó lọ́nà o jẹ́ kó pa búrẹ́dì tó wà lọ́wọ́ rẹ yìí láìlọ́nù ara búrẹ́dì yìí kò tún faṣọ wé mọ́ra wọn òjò sì ń pọ̀ òjò pa búrẹ́dì mọ́ ọ lọ́wọ́ torí pé kí ni kó mọ̀ bá lù ú sí téèstì torí nǹkan adùn tó fẹ́ lára búrẹ́dì tó fi rà á àkàwé mo ń fún yín ẹ̀yin tẹ ẹ̀yin olóye kẹ́ ẹ mọ́ bá mi digest rẹ̀ kò wá délé tẹ́ bó o sì délé o tiẹ̀ tí ì sí búrẹ́dì tó òórùn ti gbalẹ̀ kan kí ló dé lè wá bẹ̀rẹ̀ sí pé ibo lòórùn ti ń fẹ́ wá. àbí torí wípé bóyá yóò gbanú yàrá rẹ kó o tó kù nílé làárọ̀ bóyá òun ló fa búgàn yìí tó fi ń rùn kiri gbogbo inú yàrá o sáà ṣe bí eré o bá ṣí búgàn tó yẹ pé iṣẹ́ òòjọ́ rẹ ló fi rà á wàá rí i pé n tó fowó rà gangan ti bàjẹ́ àṣẹ sàkámàjẹ ni wọ́n ṣe fún bí tó rà á bẹ́ẹ̀ gẹ́lẹ́ gangan lọ̀rọ̀ àwọn nẹ́tíwọ̀kì yìí ṣe rí wọ́n ti dánu fún ọ wọ́n ti pe gbogbo ẹ̀ wọ́n ti dánu fún ọ gidi gan pé nǹkan bá làwọn ó dì ẹlòmíì gan lè máa fẹ́ máa fọ́n síìmù ọ̀fẹ́ lẹ́. aláàtí ń tọrọ àwọn ọjọ́ ti pẹ́ wọ́n á sì máa dárẹ́rìn tí máa ń gbọ́ polówó ńlọ́tọ̀. ó máa gbọ́ kéré o tẹ́ ẹ bá bá wa dòwò pọ̀ lónìí ẹ rí i pé rere lolúwa Facebook ọ̀fẹ́ Twitter ọ̀fẹ́ Instagram ọ̀fẹ́ Eskimi ọ̀fẹ́ àwọn ò kì í ṣe tó máa ń kó dátà lọ lóru o wọn tí wàá ní sọmọ ṣe sọ kéékèèké yẹn o ẹ farabalẹ̀ kiri bàbá gbọ́ mi o tugo ọ̀fẹ́ Twitter ọ̀fẹ́ Facebook ọ̀fẹ́ Instagram ọ̀fẹ́ àwọn ò kì í ṣe tó máa ń kó dátà lọ lóru o ṣé mo wọ 100 naira ni wọ́n lọ ń ṣàánú o táwa lẹ̀ ń tẹ̀ bí òṣàrà yín gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá ka ẹ̀ lọ tó bẹ̀ ṣe ohun ojú rí fún tẹ ohun ojú mi rí fún tọ̀sẹ̀ ìbò mú wá fún yín. ntẹ́ bá mọ̀ pé ẹ̀ lè ṣe mọ̀wulẹ̀ mọ̀ dáná fún wa mọ́ ó kálukú ló mọ ọ̀nà tó ń gbà rówó rẹ̀. Time to wine, oh, time to fly, it is time to shine, oh, time to high, it is time to spray money. Hey. Whether them up the light, we go to see the shine, oh, we know they die, we go to multiply, oh. All the people want to. Kátàpá abẹ̀yẹn ká dẹ̀ kí àwọn èèyàn wa dáadáa. Nígbà àní rírú ẹ̀ mọ́. Gbogbo àwọn tó wà ní nẹ́bà lọ. Ìròyìn ṣọ̀kì gbogbo wa gidi gan. Lágbára Ọlọ́run ọba àní ròhun burúkú mọ́. Àjálù burúkú ò ní ṣẹlẹ̀ sí gbogbo.
started on my own. lẹ́yìn bá jorí àwọn tó bá rí tó ṣẹlẹ̀ ní Lebanon ní Beirut TVC mi o. yóò mọ̀ pé Ọlọ́run wà. Hallelujah, méje méje, ṣe bẹ̀rẹ̀ mẹ́kọ̀ẹ́. Ọmọ náà kéré, ṣe bad boy no ṣèké. Hallelujah, méje méje, ṣe blessings follow me and to follow you. Ọmọ ṣe na blessing season. Ìjọ ọmọ ó yẹ kó àtẹ́jọ́ ọmọ náà sí ọ̀lẹ́sì lọ́dà. Ìbọn ó yẹ kó àtẹ́jọ́ pípù sí ọ̀lẹ́sì lọ́dà. Ó yẹ kó àtẹ́jọ́ mímọ́ sí ọ̀lẹ́sì lọ́dà. Adédoyin Sọlá mo fẹ́ délé àgbára tí n bá wá délé àgbára tọ́kì wá mú wá fún yín lọ́pọ̀ kó ọ̀yọ́kú àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ lè ṣe tá a fi lè borí ìṣe. ẹ mọ̀ rò pé bóyá mo níwèé kẹtẹ́ yẹn fi máa ń lówó ń bí o ọgbọ́n àtinúdá mo fẹ́ mú wá fún gbogbo wa. ajé ń délé àgbára náà tí n bá ti lé àgbára dé ń bọ̀ mi ò tí ì dé. Mo ní ẹbí mi lẹ̀ o, mi ò wáyé aláyé o, ayé olówó mo wá jẹ. Ó lọ́yọ̀ọ́ kí ló tó ń fi ariwo dí àwọn èèyàn létí látàárọ̀. Ṣebí mo ń yọ ayọ̀ sílẹ̀ fún ìtúsílẹ̀ wa náà ni. Táǹsì ọmọlé gan-an. Ṣebí ìjọba àti COVID-19 náà ni. Ẹ wò ní báyìí kò sọ́gun mọ́kànsán tẹ́mọ̀ bí orin eléré kámọ́ ti yáyà ló kù. Níbo ló ń tú yáyà lọ? Ìjọba ò ní ká máa rìnrìn àrè káàkiri o. Ká máa wà ní ìmọ́tótó gbogbo gbà. Ká máa fi ọṣẹ fọwọ́ wa nígbà gbogbo. Ká máa lo ìbòmú àti ìbọ̀wọ́ lóòrèkóòrè. Ká ṣọ́ra fún àbọ̀ ẹni lọ́wọ́ tàbí à ń dìmọ́ rẹ ni. Ká sì jìnnà síbi táwọn ọ̀pọ̀ èèyàn bá wà. Tá a bá ti wá ń rí àwọn àpẹẹrẹ bí òtútù àyà, ikọ́ gbígbẹ, ẹni tí wúkọ́ lábàdí tàbí ẹni tí ń sin léraléra. Ẹ jẹ́ ká tètè kàn sí àwọn elétò ìlera lọ́gán. Àjàkálẹ̀ àrùn ò ní fi ilé wa ṣe bùgbé. Pep FM rédíò ló ké tán pé stay safe. Iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o, ìyẹn nílùú Ìbàdàn. Pep TV lórúkọ rẹ̀ ń jẹ́ o, ó lẹ́nu ó táwọn yọ. Iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o, ìyẹn nílùú Ìbàdàn. Pep TV lórúkọ rẹ̀ ń jẹ́ o, ó lẹ́nu ó táwọn yọ. Èmi ò máa rírú rẹ̀ láyé ń bí o. Àwọn ètò lóríṣiríṣi tí kò lẹ́jà bákan nínú o. Polówó ọjà kájé bùkàjẹ́. Àwọn ìròyìn káàkiri àgbáyé. Gbogbo ẹ̀ lè máa rí wo ní Pep TV. Pep TV òmùsànìkà gbádé fún o. Akẹ́yìndé gbẹ̀gbọ́n ó táwọn yọ. Iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o. Ìyẹn nílùú Ìbàdàn. Pep TV lórúkọ rẹ̀ ń jẹ́ o. Ó lẹ́nu ó táwọn yọ. Iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o. Ìyẹn nílùú Ìbàdàn. Pep TV lórúkọ rẹ̀ ń jẹ́ o, ó lẹ́nu ó táwọn yọ. Tá a bá ń sọ nípa iléeṣẹ́ amóhùnmáwòrán táyé ń gbà fún lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Pep TV wà fún kíkásílẹ̀ àwọn ètò yín fún ìrántí ọjọ́ iwájú bíi ìdíje onílé-jilé, ayẹyẹ òpin ọdún fún àwọn ọmọ iléèwé, ètò ẹ̀sìn lóríṣiríṣi, àpèjọ orin kíkọ. Ẹ sì tún lè pè wọ́n síbi ìgbéyàwó, ìkọ́mọjáde, ilé ṣíṣí, ayẹyẹ ọjọ́ ìbí, ìfilọ́lẹ̀, ìwọ́de àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080-656-14289 tàbí 070-865-33935 tàbí 070-515-35081. Ẹ kàn sí wọn ní plot 72 Akórèdé layout Fẹ́lẹ́lẹ̀ straight end Ìbàdàn. Iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ tí ń kọ́ni lọ́gbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà Pep TV ìlanilọ́yẹ̀ mùtúmùwà láfojúsùn wa. Pep rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó gbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. Ìkọ̀kì la wà ní sẹ́yìn àgbàdì lọ́la o. My body o, my body o, my body o.
Action in my body. Ẹ káàbọ̀ padà. Action in my body. Kí gangan ló ń dẹ̀rù bá wọn, kí tiẹ̀ ló ń fẹ́. Ìjọ mọ̀ pé ìbẹ̀rù yóò dá lára rárá. Kí ló ń bà ẹ́ lẹ́rù gangan? Kí ni nǹkan tí wọ́n gan ń fi àlè lórí? Yóò mọ̀ pé ìbẹ̀rù pín sí oríṣiríṣi. Ìbẹ̀rù àti ṣe rere àti ìbẹ̀rù àti ṣe ìdàkejì rẹ̀. Ìwárí ìbẹ̀rù àti ṣe rere yìí wá kú sí ẹ̀ka lọ́kọ̀lọ́kọ̀. Ó ní ẹ̀ka tó pọ̀ gan. Lọ́dọ̀ sọ pé oríire ò kì í fẹ́ kéèyàn ṣéun ìbẹ̀rù kan ló débẹ̀. Kí wá làwọn nǹkan tó wá ń fi ẹ̀ kí ni làwọn nǹkan tí wọ́n gan ń bẹ̀rù lé lórí? Kí ni tó ń já ẹ láyà? Ó dẹ̀kẹ̀dẹ̀ try láti máa mú kúrò rẹ̀. Èmi ò sọ pé ká má máa bẹ̀rù. Bọ̀ àti àwọn ìbẹ̀rù àti ṣe rere mọ̀jà máa bà rárá. Mo mọ̀ pé yóò padà dáńjọ́ kan lágbára Ọlọ́run Ọba. Àdúrà gbogbo wa náà ni pé kó dáa fún gbogbo wa. Ìwọ mọ̀ pé àwọn ibì kan wà tẹ́ kó o ti bẹ̀rù. Ibi ó bá yẹ kó o ti sòótọ́ ọ̀rọ̀ tó o bá bẹ̀rù ń bẹ̀. Ọlọ́run padà bí ọ. Ibi ó bá wá yẹ kó o wá ti bẹ̀rù wà ní sòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀. Ògo wà fọpọ̀ mọ́ yẹn. Kú mọ̀ pé mi ìtọ́jú bọ́lé òní ra tí ò lọ́mọ nú. Gbogbo ti bá mú wá sórí ètò yìí mo ti máa ń wà updated lé lórí. Ẹ̀mí èsì ìsìn wọn ni wọ́n pé Ọlọ́run mọ̀ jẹ́. Àlejò wa tó yẹ kó wá sórí ètò fún tèmi. Ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ ní pé torí ọlọ́ọ̀bà pé tráfíkì tó wà lọ́nà Èkó sí Ìbàdàn ló ti ń bọ̀. Ó ní pé tó bá dọjọ́ mẹ́jọ òun ó make sure pé òun wà available. Kájọ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń wálé ẹjọ́ ẹ mọ́ bínú. Ìbá ní dákọ̀ rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó dọjọ́ mẹ́jọ. Torí ara àwọn tí mo ti promise pé mo fẹ́ mú wá sórí ètò yìí lẹ́ni. Bàbá mi lẹ́ni, bàbá àgbàlagbà lẹ́ni. Lágbàtàpá abẹ yẹn kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ ìkànnì Pep Radio yìí. Pé lágbára Ọlọ́run Ọba ìmọ̀ ní táwọ́ náà. Gbogbo bí tẹ́ ẹ̀rọ kò rè sí orí ó máa jáde ńbẹ̀. Ẹ ṣe gidi gan tẹ́ ń bá wa dáwọ́ ọ̀dùnnú ọdún kan tá a pé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo ìgbà tí ò sú yín tí ò rẹ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ pé ìgbádùn tiwa gbogbo ètò wa tó ń jáde lẹ̀ ń bá wa fọ́lò látòrí ètò tó ti máa ń bẹ̀rẹ̀ láàárọ̀ títí dọwọ́ ìrọ̀lẹ́ pátápátá. Àmọ́ rírì òrè yín àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Ẹ ṣe o yìnyín kẹ́ni lè ṣe mí. Ó dá ẹ jẹ́ ká fògo f'Olúwa o. Gbogbo ẹ̀yin ti wà ní gbogbo 36 state tàbí 37 state tó wà lórílẹ̀‐èdè àgbáláyé. Gbogbo ẹ̀yin tó wà ní Nàìjíríà. Gbogbo ẹ̀yin tó wà lókè òkun. Tẹ́ ń wò wá nílé ní gbogbo ìgbà. A ní súra wa o. Yìnyín kẹ́ni lè ṣe mí. Ìbọ̀rọ̀ dátà náà lèmi náà mú wa o. Ọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì ni mo kúkú mú wá nìyí. Nípa bó ti ń jà níjàkújà. Àwọn tọ́rọ̀ bá kankan bá wa ṣàtúnṣe sí. Ọ̀rọ̀ yìí ti ń kọjá góńgórí ẹ̀mí wa. Nígbà téèyàn bá ṣiṣẹ́ ọjọ́ kan tó gba 1.5 tó wá wò pé òun náà fẹ́ mọ gbádùn ayé rẹ̀ tó ra dátà 1.5 láàrin ilẹ̀ ṣoṣo dilẹ̀ ẹ̀sìn kò tán.
It doesn't matter where you from, bros. All the ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ẹ bá wa wá tó ṣe sí gbogbo yín pátápátá ni kò sẹ́ni tó yọ ọ́ lẹ́nu yín see where I've got into. Ọpẹ́ mi lórí kò ṣírí. sẹ́ni tó dé ẹ̀fọ̀fẹ́ tó nù jẹ́sù Different kind of names, you kò sí know. ní tó sọmọ náà nù yín gbogbo yín pátápátá ni mò ń ké sí You even think that he knows. gbogbo yín ni kẹ́ ẹ lọ wá tó ṣe sí Nígbà yẹn, gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá kàn. I'm making money and I'm getting famous. Now they want me now. Now check out for go follow. ẹnìkan ní tó bá rajà ó yẹ ọmọ gba rìsíìtì tiwa lọ́dọ̀ yín ni pé kẹ́ ẹ mẹ́sẹ̀gì wa pé iye tí owó wa ká fún dátà lélẹ̀ ẹ bá sì ti fẹ́ káńsù kọ́ńtrátì yín náà ẹ̀ tó jí ó yé wa padà wípé this your data has been exhausted ó bá tán ẹ̀ tó káńsù dátà nìyẹn tí bá ní iye tá a fi ra dátà gangan láàrin oṣù kan péré àwa láàlú lọ ẹ mọ̀ páwọn kan wà tẹ́ pé àgbà náà ní tẹ àwọn gan lọ́tọ̀ gbogbo a sì fẹ́ update ẹjọ́ nítorí ọlọ́yin tọrọ yín bá kẹ́ ẹ bá wa wá tó ṣe sí gbogbo ẹ̀yin tẹ́ wá ń ra dátà tẹ́ fi ń wò wá gbogbo ẹ̀yin tọrọ wa ò sú ọ̀rọ̀ yóò mà ní sọ́lọ̀ gbogbo àwọn tẹ́yin náà ní kíkọ́ bá yín sọ fáwọn tó ń gbọ́ wálé àwọn aláṣẹ tọrọ kan náà làwọn náà ti ń bá yín pariwo Career back then, he always come to class late. mo dẹ̀ mọ̀ páwọn náà ò tọ̀nà If come at me more time, I'ma climb gate. Now people will never see me before, don't they love me? Come, she not blind date. So just keep doing what you do, bros. Don't ever think it's impossible. Cause she be calling my for me nigga, yeah. But listen, all my thing bossy fool. I came from the ghetto, I came from the street, but the top is the place I am heading to. Girls that be showing me love, they be giving me all, they be giving me. Mo rántí bẹ́ẹ̀tì tí máa wọ̀ nígbà yẹn wàláì ayé máa ti já wẹ́lẹ́wẹ́lẹ́ anytime tí bá lọ show tí bá wọ bẹ́ẹ̀tì yẹn níṣẹ́ mo máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ but now I am wearing designer ó jèrè fami wá Versace mi wá ó jèrè kí ló kọ́ mi kan àkúbẹ̀ ọ̀gbẹ́ni ìjọba mi wá jìbọn tí mi wá ó jèrè. ó dáa ẹ jẹ́ ká fògo fólúwa o. Because we pop champagne we pop moye today. Fògo fólúwa o. ẹ̀dẹ̀ ṣe gidi gan ni àmọ́ lóore lára yín ẹ ṣe gan ni o. Where I've got into, ọpẹ́ mi lóríṣiríṣi orúkọ men dem call me different kind of names you know ọdẹ. gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ̀jọ̀ nítorí ọlọ́run ó níbi tá a ti lè máa bẹ̀rù. pé mo ní mẹ́kẹ̀ nígbà yẹn. tó bá débi tó bá ti ń ṣe nǹkan gidi ó yẹ kó máa bó nírè òkèrè tiẹ̀ náà lédè. Now they want me now. Do the right thing at the right time. ẹ ṣe ohun tó tọ́ nígbà tó yẹ kẹ́ ẹ ṣe kí ẹ dẹ̀ ṣe ohun tí ó tọ́ náà nígbà tó yẹ kẹ́ ẹ ṣe ẹ má mix ẹ̀ pọ̀ mọ́ra wọn. Do the right thing at the right time and do the wrong thing also at the wrong time. Because we go ṣayé we go throw it today. Torí pé ó ṣe mí lóore mélòó gbàgbé o 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 bàbá ṣe mí lóore mélòó gbàgbé o ṣe mí lóore mélòó gbàgbé o ṣe mí lóore mélòó gbàgbé o ṣe mí lóore mélòó gbàgbé o. Wọ́n ní ẹ máa. tó bá dọjọ́ mẹ́jọ ẹ máa wo cash. give away pọ̀ lọ́pọ̀ yanturu So in love with his music career back then. láti iléeṣẹ́ ọ̀gáníìkì. Then ti bá dé láti show late. tó bá ti wá dọjọ́ mẹ́jọ wà mo wá fún yín tẹ́yìn náà máa fojú ara yín. They love me, come she not blind date. So just keep doing what you do, bros. Don't ever think it's impossible. Cause she be calling my for me nigga, yeah. But listen, all my thing bossy fool. I came from the ghetto, I came from the street, but the top is the place I am heading to. gẹ́gẹ́ bí mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo ní kó o bá ń sọ má bẹ́ẹ̀ nìyàn sọ. Mo rántí bẹ́ẹ̀tì tí máa wọ̀ nígbà yẹn wàláì. ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó bá dọjọ́ mẹ́jọ. Anytime tí bá lọ show tí bá wọ bẹ́ẹ̀tì yẹn níṣẹ́ mo máa ń yọ kẹ́lẹ́. ọ̀sẹ̀ tá a wà ọ̀sẹ̀ tínú wa ń dùn ní tá à ń yí ọ̀sẹ̀sẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti lọ ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mí ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó yẹ pé àjọsùn lálẹ́ àná àjọjí lára àfi ń gbórúkọ lọ́ọ̀bá gánì àfihàn wọn àfi ń gbórúkọ lọ́ọ̀bá gánì ọ̀pọ̀lọpọ̀ làwọn tó yẹ pé ọ̀gá wa Adésọjí Táíwò Isaac ti fọ̀rọ̀ lọ nípa ilé iṣẹ́ tó dálẹ̀ yìí tó yẹ pé àwọn mi ò sí mọ́ àfihàn wọn àfi ń gbórúkọ lọ́ọ̀bá gánì àmọ́ rírì orí ọlọ́ọ̀bá lórí ayé wa. mo dúpẹ́ oníbùwọ̀ rẹ̀ bàbá gbọ́ pẹ́. appreciation wa ìmọ̀ rírì ọpẹ́ wa lọ sọ́tọ̀ Ọlọ́run ọba. appreciation. ọba lánàá ọba lẹ́ni ọba tó ti wà káyé tó máa wà ọba tó ti máa bẹ́gbà táyé ò ní sí mọ́. bàbá gbọ́ pẹ́ mi. káwá máa fìyẹn kí gbogbo àwọn pìrìsẹ́ńtà tó wà ní ìkànnì pep radio yìí.
thank you very much. A kì í dúpẹ́ ara ẹni. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ó jẹ́ kọ́rùn wọn yẹ. Àwọn tó wà lẹ́nu òlóró tẹ́ fi ń wùwà kètèkètè nílé. Mélòó mo tiẹ̀ fẹ́ mọ kànú eyín Adípèlé. Ẹ ṣé gidi gan ni o. Látòrí kàmẹ́rámà Ọláyẹmí Olúwaṣẹ́gun. Dẹ́bì olùsí. Ọpẹ́ mi pọ̀ Adélẹ́yìn. Adédoyin Sọlá Peters. Àti gbogbo àwọn tá a jọ wà nínú ilé agbára pátápátá. Lágbára Ọlọ́run ọba àní dààmú. Sí gbogbo àwọn olólùfẹ́ wa tó máa ń wò wá ní gbogbo ìgbà tí wọn kì í wo dátà tí wọ́n ń kó lọ lóru tọ́jẹ́ tó ń fọ́lò wa ní gbogbo ìgbà. A ti ní pé èmi gàgà wa tójú bọlé for the youth crew a máa mú ẹni tó máa ń wò wá dáadáa jù. Ẹ̀bùn wà fẹ́ nìyẹn lágbára Ọlọ́run. Kò sí ìlú bí tẹ́niyẹn lè wù kó wá. A gbé wá live and direct wá sórí ètò. Ẹ̀bùn tá a fẹ́ fún ẹ fẹ́ mọ́ àbí ẹjọ́ dìgbà náà. Ẹni tó bá máa the best viewers ẹni tó bá máa the best viewers ẹni tó bá máa ń wò wá jù ẹnìkan péré tó bá máa ń wò wá jù ẹ̀bùn kan wà ẹ̀bùn rabandẹ̀ kan wà tá a fún. A dẹ̀ gbé wá live lórí program wọn lórí program èmi ìrètí fáwọn ọ̀dọ́. A wá bẹ̀yìn aráyé sàn tó bá fẹ́ gangan fúnra. Látàpá abẹ̀jẹ̀ mọ́ tẹnu mi ń dédé síbí. Ọlọ́ọ̀bà ò ṣe o. Wọ́n ní bí kò ṣe pẹ̀lú wa ń kọ́lé àwọn tó kọ̀ọ̀kan kan ṣe lásán. Ọ̀rọ̀ mi ẹ̀ṣẹ̀ ní ṣe mi ẹ̀ṣẹ̀ ní jẹ́ mi ẹ̀ṣẹ̀ ní wọ́sọ mi ẹ̀ṣẹ̀ ní rìn sí mi ẹ̀ṣẹ̀ ní ìbánipẹ́pọ̀ mi ẹ̀ṣẹ̀ ní. Gbogbo ayé mi kìkì ẹ̀ṣẹ̀. Èmi lórí ẹlẹ́ṣẹ̀ tó ra àánú gbà. Fún ìkéde tàbí ìpolówó ọjà lẹ́yìn ètò tàbí ó ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò ẹ lè pè mí sórí nọ́mbà mi 08034155262. Ẹ wò pé mo ti ń rọ̀ọ̀ṣì 08034155262. Bá ti kó lórí ètò tán láǹtí mi dáadáa eléyìnbó fẹ́rẹ́fẹ́tì yẹn Sister Adédoyin Sọlá Peters yóò àmọ́ gbà sí ńlá lónírà bàjígà àti nírẹ̀gẹ́dẹ́ fín time to ponder ni ó wọlé bí ẹ bá ti ń fi gbohùngbohùn sílẹ̀ tó ní wọn wà máa gbohùngbohùn jáde. Orúkọ mi ò tí ì yí padà. Adébáyọ̀ Adéṣeyẹ tójúbọlé wà. Mi ò fi yín sínú ìbànújẹ́. Mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ó dọjọ́ mẹ́jọ. Bye bye for now. Pep rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà.